babalágége. adamallahu hayatahu. èmi ò tí ì ra àfa kan lásìrù tó níta lóyìn. tó dàbí wọn. tó dàbí baba náà. khalqan wa khuluqan. khalqan wa khuluqan. babalágége ṣe àfa àti jàǹbá ọmọ kíw. ọmọ kíw kan tọ́ba lóhun bá babalágége lò babalágége wá ṣe nǹkan fún un tó jẹ́ bí jàǹbá orí mídíà là ń sọ yìí kọjá ìkọsọ bí ọba lè sọ tó gbé e pamọ́ o ti yé báwọn ajẹ́ pé ìyọnu ọlọ́run ò lè dọ́dọ̀ ẹ̀ kò sẹ́nìkan tó jọ babalágége ká gbé ọ̀rọ̀ wípé àwọn kan ń tako bàbá wọn ò gba ti bàbá ntí òjì wọn gba ti bàbá ò kọjá wípé bàbá ò sí ní péjì wọn. Maulana Mudirul Markaz rajulun kal alif ìyẹn kan bí ẹgbẹ̀rún 1 battalion. Masha Allah. Ọ̀gá rajulun fardiyun faridu samanihi Masha Allah. wa nasiju wahdihi. Baba Mudirul Markaz. Habibullahu ta'ala. Èmi máa ń sọ ní gbogbo ìgbà kí baba Lágége tòní. Hayyakumullah. Ṣàṣìyà bí Ọlọ́run ti dá wọn kò sáàfà kan tọ́lọ̀ dábẹ́. Allahu akbar. Fi zamanina hadha. Lásìkò tá a wà yìí. Wa fi asri alladhi kunna na'ishu fihi. Ní sẹ́ńtúrì tá à ń sẹ̀mí nínú ẹ̀ lọ́wọ́ báyìí. Sẹ́ńtúrì. Hayyakumullah. Irú ẹ̀ ní tọ́lọ̀ ń dá ní ṣàṣìyà baba Lágége khalqan wa khuluqan. Ní ìṣẹ̀dá àwọn àti ní ìṣẹ̀dá àti níwà. Hayyakumullah. Ìṣẹ̀dá àwọn ọjọ́ tẹnìkan. Ìwà àwọn ọjọ́ tààfà kan. Allahu akbar. Àfà tó bá rí tó dàbí baba Lágége ní ìwà wá dákọ rẹ̀ kọ́ wá sọ àwọn àṣọ ìṣù tí ẹnìyẹn ní. Hayyakumullah. A máa wá mú ẹyọ kọ̀ọ̀kan a máa rọ́ǹgẹ̀ a máa wá sọ ti baba Lágége ìwọ wá rọ́ǹgẹ̀ káwò. Allahu akbar. Ẹ gbọ́. Àgbọ́yé bàbá. Baba Lágége. Adamallahu hayatahu. Èmi ò tí ì ra àfa kan lásìrù tó níta lóyìn. Tó dàbí wọn. Tó dàbí baba náà. Khalqan wa khuluqan. Khalqan wa khuluqan. But irú àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ máa ń sọ yìí àwọn èèyàn máa ń sọ pé ẹ̀ máa ń over hype. Nǹkan lè pè ní over hype náà ni wípé kéèyàn mẹ́nìkan wá ẹ mú ṣẹ̀bí hu wọn wá tí ó sọ pé àfa àwọn rí báyìí ẹ mú mazilu la mazila lahu wala shabiha lahu kò sẹ́nìkan tó jọ baba Lágége ká gbé ọ̀rọ̀ wípé àwọn kan ń tako bàbá wọn ò gba ti bàbá ntí òjì wọn gba ti bàbá ò kọjá wípé bàbá ò sí ní péjì wọn. Allahu akbar. Ká gbé ọ̀rọ̀ yìí wọn ọ̀rọ̀ masailu ikhtilafiya ká gbé kalẹ̀ ó ti yé báwọn ká gbé kalẹ̀ ká wá lọ sí ọ̀ndà akhlakiya béèyàn ti dáa tó níwà bẹ́gbẹ́ rẹ̀ ti rọ̀ tó. Masha Allah. Baba Lágége ṣe àfa àti jàǹbá ọmọ kíw ọmọ kíw kan tọ́ba lóhun bá baba Lágége lò baba Lágége wá ṣe nǹkan fún un tó jẹ́ bí jàǹbá orí mídíà là ń sọ yìí kọjá ìkọsọ bí ọba lè sọ tó gbé e pamọ́ o ti yé báwọn ajẹ́ pé ìyọnu ọlọ́run ò lè dọ́dọ̀ ẹ̀. Masha Allah. O ò lè rí gbogbo ẹnu làwa fi ń sọ yìí kò sí wọ́n sì fẹ́ràn ọmọ ọlọ́mọdé ọmọ wọn lọ. Masha Allah. Baba Lágége nù ni. Hayyakumullah. Ẹni ọba sì tán tọ́ba fara tì wọ́n yóò déyàn gbogbo àwọn tó fara tì wọ́n ní déyàn ìwọ sọ ẹnìkan tó fara tì Baba Lágége pẹ̀lú àníyàn kan àtọkàn kan tó dúró tọ́lọ́wọ́n ọ̀dá sọ̀rọ̀ rẹ̀ kọ́dà bí ọba hàn tẹ́lẹ̀ yọ hàn òun àwọn ní ológo tòní ọmọ ológo tàná bí mo ti wí nù ni transformer ni Baba Lágége táwọn èèyàn ń débẹ̀ tí wọ́n sì ń tanná ẹni ọba ti wá tanná ń bẹ̀ tẹ́lẹ̀ tọ́wọ́ fi bi sú Baba Lágége ọlọ́run lẹ́yìn màláíkà ẹ̀ pa náà òun padà. Allahu akbar. Wọ́n n'o de kẹ́ bọ́ ọba ti nífẹ̀ẹ́ bàbá yẹn tinútinú ọ̀rọ̀ rẹ̀ ọmọ da ọba yìí ti bẹ̀rẹ̀ sí hẹ́tì ẹ̀ ní sìn kó ti máa dàrú fún ọ padà. Bàbá yẹn wá ṣe àfa òkè sáà fún pẹ̀tùpẹ̀tù Baba Lágége òun làwa ń sọ yìí wọ́tọ̀ ọba bá wọn pàdé ń bì kan rí ẹ máa pa àfa wa ni wọn ọmọ kéwò sì gbọdọ̀ dáná sáàfẹ́ lọ́rùn àyíbẹ̀kọ́ ẹ má dáná sáàfà yín lọ́rùn ẹ má bí táàfà yín para pamọ́ sí àyíbẹ̀kọ́ ni ẹ̀yà wa ń sọ báyìí lójú mídíà ní gbogbo ayé wọ́tọ̀ ọba bá bàbá pàdé ń bì kan ibi agbára kan abẹ́ẹ̀jọ pàdé lọ́dọ̀ ológun kan abẹ́ẹ̀jọ pàdé lọ́dọ̀ àfáà kan pẹ̀lú wọ́n ń fara pamọ́ síbẹ̀ pa àfáà yìí ní mójútó mi àbábà yìí ní ń lò sọ́dọ̀ rẹ̀ abẹ́ni yìí ní ń bá mi wò yẹ̀pẹ̀ àbólógùn yìí ní òun ló ní fún mi lágbára àbáwọn kan ní ń tàmọ́lẹ̀ fún mi wọ́n tọ́ bá rí bẹ́ẹ̀ jáde ọ̀sọ́dọ̀ méjì àṣìṣọ́ ń tọ̀hún kó ń tọ̀hún náà jáde kọ́sọ́ wọ́n challenge gbogbo kó wá bẹ̀ mélòó àfáà lọ́wọ́ àbáwà là ń bọ́rí fún wọn àbáwà là ń sọ àwa là ń ṣètò báyìí ó ṣe máa dáa àbáwá la tan lóògùn ẹ̀
àáfàá mélòó ló wá lè jáde sọ lórí mídíà bẹ́ẹ̀. Allahu akbar. táà ní láwọn tí ó jáde yóò pé gbẹ́nu ẹ̀ sọ̀hún àpàdé mi báyìí babalágége nìkan lèmi rí bẹ́ẹ̀. àfáà tó nílò hasu bẹ́ẹ̀. ẹni ọba tí wàá rí báwọn ó yẹ kẹ́ ẹ mà wípé àtọ̀hún ni wọ́n ti parí iṣẹ́ wọn Allahu akbar. kì í ṣe yàyí ẹni ọba wa parí iṣẹ́ ẹ̀ látọ̀hún ìgbésí ayé rẹ̀ ó yàtọ̀ fún ẹni tí wọ́n parí tiẹ̀ yàyí Allahu akbar. ẹlòmíì dáyé tán kó tún yanjú ọ̀rọ̀ ẹ̀ wọn bàbá ò tí ì dáyé tí wọ́n ti yanjú ọ̀rọ̀ wọn kalẹ̀ Allahu akbar. ní babalágége Habibullah. mo sọ fún ọ wípé wọn ọmọ tí bàbá Sheikh Adam ọmọ tí wọ́n dìídì pé Ọlọ́run ṣiṣẹ́ lórí wípé mo fẹ́rù nǹkan báyìí lọ́dọ̀ rẹ̀ ni yóò máa jẹ́ yẹrisu ni wá yẹrisu mi ni ali yakuba wàjẹ́ alihu rọ́bì rọ̀díyà ó ti nínú ni. rọ̀díyà ń ṣẹlẹ̀ lára wọn débi pé ọ̀tá ò mọ ti mú followers àti ìfẹ́. wọ́n mà àwọn èèyàn ti bà babalágége jẹ́ débi pé ọ̀yẹ́kẹ́ nìkan ó tiẹ̀ tẹ̀lé wọn máa pọ́jọ́ ń bà wọ́n jẹ́ tó àwọn olólùfẹ́ sì tó wá ń pọ̀ sí. ẹlòmíì kì í bò sí kíní kan ẹgbàá wá o kíní kan ẹsẹ̀ gbá àwọn èèyàn ní àgbọ̀ a máa fẹ́ sí náà babalágége ọlọmọsàjì àríyìn pẹ́ Allahumma àmín kó jẹ́ kí bàbá ó lo ẹ̀mí gígùn sí kó jẹ́ káànú Ọlọ́run tún bá wọn sí alibarikola muhammadu rasulullah wala sallallahu alayhi wa sallam lèyí láàfin wọn tá a máa ṣe ọlọmọsàbà mú bá bàbá ọlọ àwọn ènìyàn àtàwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ wọn tí wọ́n jẹ́ nírí àmẹ́ni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ babalágége tí kì í bá ṣe nírí ìyà tí yóò jẹ ọ̀kànnì àánú ọmọ núhù tí ń pè ìnàbù ní mí àlè tọ́lọ̀ ní nàwó lé sàmínà àlíkà ìnáwó àmàlóńgẹ́rù gbogbo ẹni tí bá ń bẹ lẹ́gbẹ̀ẹ́ babalágége tí ń bàbá ń rò pé tàwọn ni tí wọ́n ń ṣe àmàlóń tọ́jẹ́ pé òun gan ni àmàlóńgẹ́rù sọ́ọ̀lì yìí gbogbo orú wọn bẹ́ẹ̀ ọ̀rọ̀ máa fìyà jẹ wọn tá yóò fi mà wípé eléyìí ń ṣe mùnáfìkì ní fi ń jìyà. Allahumma àmín jama ẹ sàmì kádùn àyè gbádùn dáadáa. ọlọmọsà ṣe bẹ́ẹ̀. Allahumma àmín àtàwọn tí ń bẹ ń ta náà àtàwọn tá ń bẹ ń ta tá àjọ ń pèpè fẹ́ babalágége ẹni tí ń bá ń dẹ́yìn nù wa tí ń tún wí nǹkan mi tí bàbá ò sì mà. tí ń lè dọwọ́ rú. àgbákò tí ó ṣe táyọ̀ fi wò pé ntọ́ má gbákò sí lágbáyà yìí ọ̀dà pé ń dọwọ́ rú ni irú àgbákò bí Ọlọ́run kò gbé bá rú wọn. Allahumma àmín. alibarikola àwọn kọ́ wa máa mú ọ̀tá gan tóun fojú hàn pọ́tà lòun kọ́lọ́n wa máa mú wọn kó fi ìyà méje jẹ wọn. ìyà méje ké ìjọta. ìyà méje ni kò fi jẹ wọn. ẹ̀ẹ́nẹ́ka méjèèjì lónìí wọ́n láwọn tó fi méjèèjì jẹ Ọlọ́run kò fi di àwọn náà alibarikola muhammadu rasulullah ní ilé àfikà.